Òjó Aríbánkú gbógun wọ̀lú Ọ̀yọ́, wọ́n pa èèyàn ó lé ní 1000 kan ní ìlú Ọ̀yọ́ nínú àwọn alágbára. Wọ́n pa Óòta, àwọn alágàbàgebè, wọ́n pa Óòta. Aláàfin Adébọ̀, tí ó bá já sí wípé kìí ṣe wípé mímọ̀ Aláàfin Adébọ̀ ni Òjó fi gbógun wọlé, Òjó ò lè wọ ìlú Ọ̀yọ́ torí wípé wọ́n ti gbogbo àwọn ọmọ rẹ̀ pátá, ọ̀ràn ọmọ Gáà ni wọ́n ti pa. Òun náà ò sì lè lórí láyà láti wọlé débi pé yóò ṣẹ̀ṣẹ̀ wá gbógun wọlé tí ó tún wá pa àwọn ènìyàn bẹ́ẹrẹ́bẹ́ nílùú Ọ̀yọ́. Púpọ̀ nínú àwọn èèyàn tó wá pa yìí alágbára ni wọ́n. Àwọn náà lọ́mọ, àwọn náà lẹ́bí, wọ́n nára, wọ́n nọ́rẹ̀ẹ́. Gbogbo wọn náà ni wọ́n sì tẹ̀lé Òjó lọ jagun tó fi ṣòro nù. Aláàfin Adébọ̀ mo dé o, ẹ bá mi ránṣẹ́ sí Àfọ̀njá wípé tọ̀, iná àti idà ni mò ń gbé bọ̀ o. Tí Yorùbá bá sọ bẹ́ẹ̀, tán bá sọ pé èèyàn ń gbé iná àti idà bọ̀, òun ni wípé ojú pípọ́n, gbogbo tí wọ́n bá pàdé pípa ni, kò sójú àánú. Dandan ni bí Basọ̀run Ọ̀yọ́ bó fẹ́ bó kọ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ. Oníkòyí bó fẹ́ bó kọ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ torí ẹ̀ṣọ́ làwọn. Ogun yìí wá rèé, ogun òjijì ló bọ́ sí fún Àfọ̀njá. Àfọ̀njá ò múra rẹ̀ lẹ̀ pé Òjó àbẹ́nìkan lè gbógun wá báwọn ní Ìlọrin. Ó dáa, ó bá bẹ̀rẹ̀ sí ránṣẹ́ pé babaláwo lọ́tún, ó ń pe babaláwo lósì, ó ń poníṣègùn, ó ń poníwá, ó ń pẹlẹyè. Ẹ ṣàánú mi, ojú ò gbọdọ̀ tì mí. Èyí tí ó fún ní pétọ̀, ọ̀wọ́ lọ́sẹ̀gun, ìwọ lọ́síwá, ìwọ lọ́sẹ̀yìn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dira fún pé ọ̀jagun ẹni kò ní sí wàhálà. Ibẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ Ṣọlágbẹrú ti bá pétọ̀, òun ó bá ránṣẹ́ pé ọ̀rẹ́ nǹkan onímímọ̀ kó wá ṣàdúrà fún, kó lè lọ sójú ogun yìí, kó lè lọ rí, kó lè bọ̀ rí. Tá lọ rẹ́ rẹ̀ tí Ṣọlágbẹrú bá pè, òun náà ni àáfàá Sọ́ọ́líù tí àlàjẹ rẹ̀ jẹ́ Álímì. Òun wà ní Ìṣẹ́yìn nígbà náà, Ìṣẹ́yìn Orò ọmọ ẹbẹ dímọkọ. Mo kí bàbá mi Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn o, kádé ó pẹ́ lórí. Òun ló bá ránṣẹ́ pé kó wá ṣàdúrà fún, kó fi lè lọ rí, kó fi bọ̀ rí. Òun náà ṣàdúrà fún Àfọ̀njá. Wọ́n lọ sójú ogun lóòótọ́, ṣùgbọ́n ọjà jẹ́ Àfọ̀njá. Àfọ̀njá sá sẹ́yìn. Ó tún ní jẹ́ gbìyànjú ẹ̀wò lẹ́ẹ̀kan sí i, ọjà tún jẹ́ níwájú Òjó. Irú kí ni Òjó gbójúlé? Bó lágbára Òjó ṣe pọ̀ tó yìí? Inú sì ń bí Òjó, inú ń bí Òjó torí wípé Òjó fẹ́ pa Àfọ̀njá tàbí kó mú un láàyè lọ sí àlèdè Ọ̀yọ́ pé tọ̀, ojú alákọ̀rí rẹ̀ rèé o, orí alákọ̀rí rẹ̀ rèé o. Tí Òjó tó fẹ́ ṣe nígbà náà. Lẹ́yìn náà wá rèé, àwọn tí ó bá Àfọ̀njá rìn yóò pọ̀. Irú wọn ni Basọ̀run Ọ̀yọ́ nígbà náà yóò bá rìn. Àwọn Òjó wá ń sọ fún Oníkòyí pé ìwọ náà Oníkòyí, ẹ̀yin náà ń dìtẹ̀ ẹ̀ràn bàbá mi, ẹ̀ ń dìtẹ̀ àwọn bàbá yín. Ó dáa, ẹ jẹ́ ká yanjú tàfọ̀njá tán, ìwọ náà ó farapa, ìwọ náà ó jìyà tó ń ṣe.
Oníkòyí ní a mọ̀ dúpẹ́, ká dúpẹ́ lọ́wọ́ ikú tó fẹ́ pani tó sí ni ní fìlà. Àṣẹ pé wú ń bẹ lórí tèmi náà. Òun wá ránṣẹ́ abẹ́lẹ̀, ó ránṣẹ́ abẹ́lẹ̀ sí Àfọ̀njá pé ǹlẹ́ o Àfọ̀njá, ṣebọ́ náà lágbára ológun, ìwọ ni lọ́tún ìwọ ni lósì, ìwọ ni o Kakanfò ni o kinní kan ni o, sọ lè mú ogun Yorùbá, sọ lè mú ogun Yorùbá. ń dá o, mọ́ wàá káàrí ọkàn o, mọ́ káàrí ọkàn, tó bá tún yá tún gbìdán rẹ̀ wò jádìjà o, à á padà lẹ́yìn Òjó, ìgbà yìí gan-an ń lọ rẹ̀ yín Òjó o. Ẹ̀yin ọmọ Yorùbá, ìgbà àkọ́kọ́ tí Òjó ò bá rẹ́yìn Àfọ̀njá, tí ìbámọ̀sí ti ń jẹ́ Ìlọrin Álímì fábàdà, tí kò bá mọ̀ sí Ìlọrin tí ń jẹ́ ìlú wéríwénu, kò bá mọ̀ sí tí ń jẹ́ Ìlọrin Fúlàní, torí wípé tí Òjó bá ti lè mú Àfọ̀njá, kò ní sí tí ń jẹ́ Álímì. Wọ́n ó padà yan baálẹ̀ míì bẹ̀, kò sì ṣe dandan kó jẹ́ wípé òun ni ó jẹ́ Kakanfò. Ṣùgbọ́n ilẹ̀ ọjọ́sí tí Oníkòyí dà, òun ló bí Ìlọrin Álímì dòní o. Ilẹ̀ tí Oníkòyí dà, òun ló bí Ìlọrin wéríwénu. Ẹ jẹ́ á máa kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á máa kọ́gbọ́n. Kì í ṣe pé à ń lanu, a kàn ń sọ̀rọ̀ bí ìtàn ṣe rí láyé àwọn bàbá wa, òun la ṣe mú wá. Ẹ lọ wo ìtàn ìwé tí bàbá mi Reverend Samuel Johnson kọ, The History of Yorùbá. Ẹ lọ wo ìtàn tí bàbá mi Sheikh ọmọ Ìkókóró tó kọ ní 1911. Ẹ lọ wò ó. Ẹ lọ wo ìwé tí bàbá mi L.A.K. Jimoh tí ó kọ. Gbogbo àwọn yìí, tá a bá jọ sọ́tún tá a jọ sósì, pẹ̀lú ọ̀nà mẹ́ta sì lèèyàn fi ń gba ìtàn. Nínú àwọn ẹni tó wulẹ̀ ní ìtàn gangan, tàbí àwọn ọ̀jọ̀gbọ́n ìní history tí wọ́n kọ tán ṣàkọkọ rẹ̀, àti àwọn alárọ̀bá. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ti lè rí tàn náà nù. Tẹ́ bá wá gbé sí làákàyè, tẹ́ jọ sọ́tún tẹ́ jọ sósì, ẹ yọ àlọ́ kúrò, ẹ yọ tí ń jẹ́ òótọ́ kúrò. Tí ò bá sí ti ń ṣẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kan ìdédé ṣẹ́ o. Ó lọ jagun, ó lọ sí kí ló bí? Ìpìlẹ̀ ohun tó bí ogun Àfọ̀njá àti Ìlọrin, òun là ń sọ yìí o. Àfọ̀njá ṣe bí tí Oníkòyí bó ṣe sọ. Wọ́n padà kojú ìjà lẹ́lẹ́kẹta. Àwọn ọmọ Báṣọ̀run, ìran ọmọ Ìkòyí, àwọn ológun wọn ò bá Òjó jà. Òjó nìkan àti àwọn ọmọ ogun rẹ̀, tí ó jẹ́ wípé àwọn ogun Ìbárùbà ló kó dání, òun ni wọ́n ń jà. Púpọ̀ nú ọmọ Ìbárùbà ni wọ́n pa. Òjó wá wò wípé Yorùbá, Yorùbá, ẹ tún bẹ̀rẹ̀ ọ̀tẹ̀. Ó dá o. Ojú ẹ̀yìn àgbàre ó yá ju ojú àgbàre. Bí Òjó ṣe fẹ̀yìn lẹ̀ lógun rèé o. Kò gba ọ̀nà Ọ̀yọ́ kọjá, ó mórí lé ọ̀nà Ìbárùbà. Ilẹ̀ Ìbárùbà òun ni ó wà títí tá a fi gbúrò Òjó mọ́ dòní Ọlọ́run. Ilẹ̀ Ìbárùbà la lè wá Òjó sí, tá a bá fẹ́ mọ̀ nípa ibi tí Òjó sùn gan ní tààràtàrà. Alágbára ọkùnrin, Òjó Àríbánkú, Òjó lọ o. Nígbà tójó wá lọ tán, Àfọ̀njá wá wò wípé òun mọ̀ dúpẹ́. Ta lẹni náà tọ́lọ́run gbàdúrà rẹ̀ tí ogun fi yí kúrò lórí òun? Ta lẹni náà? Tí wọ́n bá lọ ránṣẹ́ pé àáfàá Álímì kó ṣàdúrà fóun tàbí kó kún un lọ́wọ́, kì í sorí ibú.
torí láyé àwọn baba wa ó ń bẹ ní òde òní. Bí olówó kan bá ní owó yóò wá ìrànlọ́wọ́, ó lè pe àwọn àáfàá, ó lè pe àwọn pásítọ̀, ó lè pe àwọn babaláwo. Mo mọ̀ rí nǹkan báyìí, mo mọ̀ ṣe nǹkan báyìí, mo mọ̀ fẹ́ sí iléeṣẹ́ báyìí, mo mọ̀ fẹ́ dá kọ́mínì kan báyìí lẹ̀, mo mọ̀ ṣe ẹyẹ̀ mi wo iṣẹ́ kan báyìí ni mo fẹ́ kówó lé, ṣé ò ní wọgbó atú, ẹyẹ̀ mi wo. Wọ́n ṣàdúrà fún, wọ́n ṣe, wọ́n ṣiṣẹ́ fún, wọ́n wọ́n tú fún, wọ́n ka sáàmù fún tàbí kán ṣe ìpèsè fún. Bẹ́ẹ̀ náà lórí láyé àwọn baba wa. Àwọn ọba máa ránṣẹ́ pé àwọn alágbára ní. Ẹ dákun, àwọn babaláwo, àwọn oníṣègùn ṣáájú káwọn àáfàá gan tó dé. Nígbà tó sì ti di pé wọn àáfàá náà dé, òun náà tó máa ránṣẹ́ pé wọ́n pé kán sì kẹta àmọ̀ràn. Ẹ dákun, ẹ bá wa bí Ọlọ́run, àmẹ́ni tí Ọlọ́run gbàdúrà rẹ̀ kékeré fi ṣe. Kì í sì ṣàfà Álímì nìkan òun làfàjá ránṣẹ́ sí. Ẹni bá ní àfà Álímì nìkan kó mú jáde wá. Ó ránṣẹ́ pé babaláwo, ó ránṣẹ́ pé oníṣègùn, gbogbo àwọn alágbára tó ní oògùn ló ránṣẹ́ pé kán ṣe kíni, kán sọ oògùn fóun kóun fi lè lọ. Ọjọ́ ń bọ̀ nígbà tí ń bá sọ bó bá ṣe fẹ́ jagun gan, gbà wo ni máa ń gbà wọ́n kí wọ́n tó dìrò ogun tán. Àbí tí ìhàn alápinni àti àwọn alálùdé ń ṣe, òun lẹ rò pé bí wọ́n ṣe ń jagun, bí ìhàn bàbá wa ṣe ń jagun jọ ṣùkẹ̀ ọ̀fọ̀ bíríbírí lójú rí, òun náà ń pe ogun, nǹkan lógun o. Tí ogun bá ń bọ̀, ó ní bí wọ́n ṣe ń pète ogun, ó sì ní bí wọ́n ṣe ń dìran ogun, ó ní àwọn tí ń dìran ogun fún wọn. Sotiye ogun ò sì ṣe wípé ó yá mo ti dé, ó yá ìgbúgbú wọ́n mọ ní gáàpù bí wọ́n ti jọ máa sọ̀rọ̀ tí wọ́n sì máa fìpàdé sí. Ibẹ̀ ni wọ́n ti mọ bí olúkálukú ó ṣe máa pète ogun, bí ó ṣe jà, bí tọ́hún ó ṣe jà. Sotiye lẹ́yìn náà wá rèé, ó ní àwọn tán máa kó lẹ́yìn, wọ́n máa kó nílùú dání tí wọ́n máa lùlù fún wọn, tó ṣe pogun òpó nílùú. Wọ́n máa má kígbe dání tí ó máa kéwì sí wọn, tí ó máa ṣe kóríyá fún wọn lójú ogun. Wọ́n ń nájà lójú ogun, wọ́n ń tajà lójú ogun, wọ́n ń ṣòwò lójú ogun. Ẹja kò dídò ogun èyí ṣe pé kìnìún kan gba owó gan lógún bẹ̀rẹ̀, sógun la fi dáyé ni, kò ṣẹ̀sí rẹ̀ pọ̀ rí rárá. Ogun ń bẹ o, bẹ́ẹ̀ sì ni kì í ṣe wípé ìgbà tá a dáyé lógun bẹ̀rẹ̀ o. Ó ní n tó bí, ó sì ní n tó fà. Ọjọ́ ń bọ̀ nígbà tí n bá fẹ́ wọ ìtàn àgbáyé gangan. Ẹ sáà ní sùúrù, ẹ máa bá mi bọ̀, ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu mi. Ẹ̀yin tèmi, èmi tiyín. Ìtàn Àfọ̀njá là ń bọ̀ yìí. Ààrẹ ọ̀nà kakanfò láyà lọ́kọ̀, ọkùnrin ogun, ọmọ náà woru, ogun woru yèrè láyà. Àfọ̀njá agbára pọ̀. Ó wá ronú jinlẹ̀ pé ta ló lè dánrú ilé wò, ta ló lè ṣe lè. Ó pe gbogbo wọn babaláwo, ó pe wọn mọ́ra. Ó pe ọ̀rẹ́ rẹ̀ Ṣọlágbẹrú, bá mi ránṣẹ́ pé Álímì. Ó lè ṣe àdúrà rẹ̀ ló jẹ́ kí èdè àìyedè ṣẹlẹ̀ láàrin wọn, torí òun ti rí kú. Àdúrà kan nínú wọn ló kò yọ, bá ránṣẹ́ pé. Ìgbà tó wá ránṣẹ́ pé lẹ́lẹ́ẹ̀kejì, torí ìgbà tó wá ó ṣàdúrà fún, ó lọ ni, kò dúró, ó ṣàdúrà fún, ó lọ. Ìgbà tó wá lẹ́ẹ̀kejì, l'Àfọ̀njá wá sọ fún pé kó dúró, kó máa ṣàdúrà fún, kó máa lọ rí, kó máa bọ̀ rí. Àwọn ẹbí Àfọ̀njá náà lọ bá. Oyè tí ọkọ wa jẹ, tí bàbá wa jẹ, tí ẹ̀gbọ́n wa jẹ, tẹ́bí wa jẹ, oyè tó lágbára ni. A sọ fún kó má jẹ́, ó sì jẹ́, ó ti jẹ́ náà, ṣùgbọ́n oyè tó le ni. Akíkanjú ni, olórí kunkun ni wọ́n, ní ègbọ́mọ̀ràn, ní ègbọ́tọ̀ ẹnìkan tí wọ́n nìkan ní máa yé wọn. Ẹ máa bá wa ṣàdúà, ẹ máa bá wa taari ìbẹ̀rù Ọlọ́run sí lọ́kàn. Ẹ ṣàánú wa. Ibi tọ́rọ̀ ti wá dé rèé o. Álímì wá sọ fún Àfọ̀njá kódà òun ṣàtìlẹ́yìn àwọn àdúrà fún, ṣùgbọ́n tó bá lè tẹ̀lé ìlànà tó ń bá fún. Kí lè ìlànà? Kí ìwà láì tí ìwọ bá tẹ̀lé ìmọ̀ràn ti tèmi sì ṣàdúrà fún ìwọ ò máa lọ gbogbo ìlú tí ìwọ bá dé, tí ìwọ bá ti lè ń fi, tí ìwọ ti ń jagun tó ń kó wọn,
ìwọ ti máa fi ìjọba ẹ̀sìn ìwọ máa fi lé ilẹ̀ máa kọ́ mọ́sálásí sí ibẹ̀ ká máa yan àwọn àáfàá fún wọn tí wọ́n máa kọ́ wọn ní kéwú tí wọ́n máa kírun fún wọn. àwọn àdéhùn tí Álímì bá Àfọ̀njá ṣe rèé pé gbogbo ìlú tó bá lọ tó bá ti lè ń gbabẹ̀ kán máa kọ́ mọ́sálásí síbẹ̀ kán sì àwọn ò máa kó àwọn ọmọ wá tí ó máa jẹ́ ìmáàmù fún wọn tí ó máa ṣáájú ìrun fún wọn tí ó máa kọ́ wọn ní mọ́sálásí tí ó sì máa kọ́ wọn kéwú. gbogbo bẹ́ẹ̀ tó bá ti gbà ó ti dìlú ẹ̀sìn ó ti dìlú mùsùlùmí ìyún alékìíní ìyún alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá wá ń ṣe ọdún ẹ ń sọdún orò ni ẹ ń sọdún Ọ̀ṣun ni ẹ ń sọdún Ọya ni ẹ ń ṣe eégún ni ẹ ń ṣe wá ni ẹ mọ́ gbé gba ọ̀nà mọ́sáàsì wa kọjá ẹ sì mọ́ gbé gba ilé èmi àáfàá Álímì kọjá. ẹ lè mọ̀ sí tó bá wù yín láàyè yín ṣùgbọ́n tọ̀dọ̀ tèmi ẹ mọ́ gbé gba bẹ̀ kọjá. èyí ò jẹ́ òfin tó o bá ti lè tẹ̀lé ó ti tán. ó dà ṣé n tó fẹ́ nu gbogbo ìlú tí n bá ti gbà ká máa kọ́ mọ́sáàsì síbẹ̀ ká máa kírun ká máa jọ́sìn ó ti di ti tèmi ó ní ó ti di ti tirẹ̀ ó ti di tirẹ̀ káìmọ̀ ó ti di tiẹ̀. ó gbà ó faramọ́ ó ní kó dúró ó dúró. Álímì ò mú ẹbí dé Ìlọrin kò mú ẹbí kankan délẹ̀ Yorùbá Málì ni Álímì ti wá ṣùgbọ́n Málì gan kì í ṣe orí ìrun Álímì níbo lórí ìrun Álímì jọ ń bọ̀ níjọ́ tí ń bá wulẹ̀ sọ ìtàn Álímì gangan. àáfàá Sọ́ọ́líù àlàyé rẹ̀ ní Álímì ìtumọ̀ rẹ̀ ní ẹni mímọ̀ tí mò ń sọ yé mi tó ti yé jọ ń bọ̀ tí ń sọ ìtàn Álímì gangan lẹ́ẹ̀mọ́ ibi tó wulẹ̀ wá gangan orí ìrun rẹ̀ àti àwọn tó bí. kò múyàwó délé ìlú Ìlọrin o kò sì múyàwó délẹ̀ Yorùbá débi pé yóò mẹ̀bí òun nìkan òun ló dá wá. ǹjẹ́ àjọṣepọ̀ ṣe wà láàrin Álímì àti Súnmọ́ Dáńfódíò? ǹjẹ́ àjọṣepọ̀ wà láàrin wọn nígbà tán wà láyé? ǹjẹ́ ń ṣe ríra wọn rí? wọ́n ríra wọn rí. òótọ́ jọ kọ ìwé tán kọ tán pè ní wàsíkà ó sì wà dòní Ọlọ́run. ẹ má jẹ́ ká lọ bẹ̀ ẹ má jẹ́ ká tì lọ bẹ̀. nígbà tí àwọn méjèèjì ti jọ ṣàdéhùn táàdéhùn wọn ti gbó wọ́n ń ṣe ìjọba. ọmọ Yorùbá òun ni àáfàá Álímì fẹ́ gẹ́gẹ́ bí Yorùbá torí pé tí àwọn àgbà kan sọ ni wípé akúkọ ni kò lè ṣe kinní kan ni ìwà ni ṣùgbọ́n àáfàá Álímì fẹ́ obìnrin Yorùbá ló fẹ́ ó sì bí ọmọ méjì fún un. orúkọ ọmọ rẹ̀ àkọ́kọ́ òun ni Sàlámì Abdulsalam Sàlámì òun ni orúkọ rẹ̀ ọmọ rẹ̀ àkọ́kọ́. ọmọ rẹ̀ kejì náà ń jẹ́ Sítà méjì tán bí fún un. kí wàá lọ kó àwọn ẹran rẹ̀ wá ó kó wọn wá ó ṣe kínní kan tàbí kó wọn jàmọ́ kan wá ni wọ́n fi abúran Àfọ̀njá lọ́wọ́ náà fi bá a dojú kogun irọ́ ni Álímì èso lógo kò sológo ní mímọ̀ ni kó ṣe wáàsí kó ṣe kínní ohun tí ń ṣe nu kò lọ́mọ ogun kò ní ọmọ jàmọ́ kò ní kankan kò ní ọmọ kéwú débi pé yóò kó wọn wá pé òun lè ṣẹ̀ṣẹ̀ wá mọ́ ni wọ́n á kó fún Àfọ̀njá kán fi mọ́ jagun irọ́ lélẹ́hùn àlọ́ ni. ìgbà tó dé Ìlọrin ló fẹ́ yàwó tó bí ọmọ Abdulsalam àti Sítà fún. ìgbà tí Àfọ̀njá wá gbóná tó ń yorùkú yè tí ń yorùkú yè tí ń gbógun sọ́tún tí ń gbógun sósì tí ń gbógun síwá tí ń gbógun sẹ́yìn. ìlú kan ló yẹ ó gbógun lọ tí wọ́n ti pa olórí ogun rẹ̀ tí à ń pè ní Lásípa. ó wá ní àbúrò kan
àbúrò yẹn là ń pè ní Àgbọ̀nyín. Àgbọ̀nyín ńgbà tí wọ́n dé látojú ogun, òun ni àmódímú lòun náà kú. Ó jẹ́ ìran méjì nínú wọn ọmọ Àfọ̀njá tí ó jáde láyé tí wọ́n sì ní ìrírí ogun, tán sì lóògùn, tán sì ní àyà púpọ̀. Àwọn kan ní bóyá àṣàsí àwọn àfáà Límì òun ló mú Àfọ̀njá tàbí kíní iṣẹ́ ogun òun níṣẹ́ wọn. Ikú ogun sì ní pa kíkanjú, ikú odò ní pòmùwẹ̀. Bí àwọn ṣe rìn òun ni wọ́n ń rìn. Nígbà tí Adébọ̀ òun náà ṣe bẹ́ẹ̀, ó wàjà, wọ́n wá fi ẹlòmíì tó jọba. Torí ní àṣà ilẹ̀ Yorùbá àti àṣà Ìlọrin Ọ̀yọ́, tí wọ́n bá jẹ Aláàfin, dandan ni kán ránṣẹ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Kìí ṣe wípé wọ́n gbàṣẹ lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó jẹ́ o, ṣùgbọ́n ó gbọ́dọ̀ gbọ́, torí pé ara àwọn olórí ẹ̀ṣọ́ òun sì ni yóò mọ pèsè ààbò fún wọn. Ó gbọ́dọ̀ gbọ́ sétí. Alágbára ni. Wọ́n wá fi jẹ, wọ́n fi mákù wọ́n fi jẹ Aláàfin. Àti wọ́n á fi mákù jẹ Aláàfin, wọ́n wá ránṣẹ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá pé tọ̀, oṣù tuntun ti lé ní Ọ̀yọ́ o. Ó ní èwo ń tèmi, oṣù tuntun ti lé lọ́yọ́ tẹ́ ẹ wá wí fún mi. Ṣé bí mo sọ pé kẹ́ ẹ má débí mọ́? Ṣé bí mo ní ìbáyín ṣe àná àṣe ti yín mọ́, àbáyín ṣe pọ̀ àṣẹ ara yín mọ́, àti dá dúró. Àní ẹ má sọ nǹkan kan fún mi nípa oṣù tuntun tó lé mọ́. Ìgbà tó yá ló wá ní ó dáa, kí wá lórúkọ oṣù tuntun tó lé o? Wọ́n ní mákù. Ó ní mákù. Mákù ò máa wo, mákù ò mòrò. Ó ní tábẹ́rẹ́ òun bá bọ́ sódò, òun ó wá jáde. Aláìmọ̀kan. Lóòótọ́ sì ni sábẹ́rẹ́ èèyàn lè bọ́ sódò, séèyàn mẹ́wàá lè wá jáde kó rí. Ṣe ìṣàkọsẹ́. Onígbà wo ni mákù ò wá ní ikú? Ẹ sọ fóṣù tuntun yẹn tó lé pé kó tètè wọ̀ kó tètè wọ̀. Ẹ wo ohùn, ẹ wo àṣẹ tí alágbára fi ránṣẹ́ sí orí ìrun rẹ̀. Ẹ wo àṣẹ, ẹ wo ayé arọ́báfín. Aláàfin ò sí rí fín, ikú bàbá yèyí. Ọjọ́ ń bọ̀ tí ń sọ nípa ìtumọ̀ Aláàfin ò sí rí fín. A sì dárúkọ àwọn tí ó rí fín bíi 5 sí 6 tàbí 7 tí wọn ò mú jẹ. Aláàfin ò sí rí fín o. Ní ayé Oyèsílẹ̀ Olúgbòde, bàbá mi mo máa ń lọ sógun, ẹbí mi máa ń lọ ogun níbi oníyàwó, ní ẹni tó bá níyàwó padà lẹ́yìn mi, ẹni ó ní bàbá ni ó ká lọ, níbi ọlọ́mọ méjì ó ti kù kan, níbi ẹni tó nìkan ò ti ní padà mọ́. Ògùn Kúrúnmí Àjàdí Ìgò, Kúrúnmí Ìjàyè, ògùn ńlá, ògùn tó burú jù. Òun sì tí ní, mo tí ì fẹ́ lè sọ wípé òun sì tí ní the greatest warrior in Ààrẹ Ọ̀nà Kakanfò in history nílẹ̀ Yorùbá pátápátá ní tilé tó kù. Kò sẹ́ni tó nágbára tó. Ẹ jẹ́ ká mú eléyìí kúrò, àkànyàbọ̀ náà ni. Ó ní kí oṣù tuntun tó lé lọ́yọ̀ọ́ kó tètè wọ̀. Lóòótọ́ sì ni Àfọ̀njá wí, oṣù tuntun náà yára tètè wọ̀. Ìlú kan ni Aláàfin mákù gbógun lọ tí a ń pè ní Ìwórò. Ìwórò ló gbógun lọ, ìlú ń kéré. Lọ́jà bá jẹ Aláàfin. Aláàfin bá sáré lọ ló bá sá lọ Ìwó. Ó sá dé Ìwó. Ìwó ló ti ń sàtìpó. Àwọn Ọ̀yọ́mèsì wá ń rò pé
Aláàfin ò wálé, kí ló dé? Aláàfin ẹ mọ bọ̀ wálé. Ó ní òun ìwálé o, kí ló dé? Ẹ mọ bọ̀ wálé ìtọ́jà bá ṣe ìjẹyìn níbẹ̀ o, a tún wálé tá a di ẹrù wa ni tá a tún ètè ogun míì pa. Ṣé ìlú olù láti wá sẹ sọba wa máa ń ṣe bẹ́ẹ̀ ni ẹ wàá gbé odidi orí adé ẹ gbé lọ sí Ìwó. Ẹ mọ bọ̀ wálé o, àmọ́ ó yé Aláàfin mọ̀kú wípé Ọ̀yọ́mèsì kìí ṣe ohun tí wọ́n ń wí òun ni wọ́n fẹ́, ikú ni wọ́n ń wá. Ó sì lọ Ọ̀yọ́, padà sọ́yọ́. Nígbà ó dọ́yọ́ wọ́n gbé gbálé baba lọ́wọ́ pé kí baba sí gbá wò. Aláàfin mọ̀kú kú o. Nígbà Aláàfin mọ̀kú kú, ta ló tún wá kù tí wọ́n tún fi jọ Aláàfin Ọ̀yọ́? Ẹni tó kù tán fi jẹ Aláàfin Ọ̀yọ́ náà ni Mọ́jẹ̀ótù. Mọ́jẹ̀ótù ni wọ́n fi jẹ Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n gbogbo gbàtẹ́lẹ̀ ń lọ lọ́wọ́ làwọn kan bá tún kóra wọn jọ. Àní gbọ́ ni, àní gbà ni, ìrẹ́jẹ pọ̀, ìwà àwọn kinní pọ̀, ewu kòkò bàbá sásùn pọ̀. Ní gbogbo ìgbà náà ṣáájú àsìkò òun sì rèé, Álímì ti bá Àfọ̀njá sọ̀rọ̀ pé tọ̀ àwọ̀ Àfọ̀njá fìpé ta. Tó bá ti fìpé ta, gbogbo àwọn ìsáǹsá tàbí àwọn tí bá ń ṣẹrú ní ọ̀dọ̀ ọ̀gá wọn nílùú kan tí ìyà bá ń jẹ wọ́n, tán bá ti lè ráyè sá lọ́dọ̀ ọ̀gá wọn tàbí lọ́dọ̀ olówó wọn tàbí nílùú kan tán bá ti lè dé ọ̀dọ̀ wa Àfọ̀njá nílọrin, wọ́n ti kúrò lóko ẹrú, wọ́n ti dọmọ. Wá a máa mú wọn wá sí ọ̀dọ̀ èmi àáfàá Álímì láti máa ṣe àwọn iṣẹ́ fún wọn kí wọ́n lè dángájíá, kí n lè máa kó wọn fún ọ padà láti máa rí wọn lò lójú ogun. Inú Àfọ̀njá dùn. Àfọ̀njá fìpé ta lóòótọ́. Àwọn ìbàrùbà, àwọn tápà, àwọn núpé, àwọn ìwá, àwọn ẹ̀yà àwọn Yorùbá míì náà àtàwọn Fúlàní tí wọ́n ń ṣẹrú, tí gbogbo wọn ráàyè bọ́pọ́rọ́ fò lọ́wọ́ ọ̀gá wọn, tí wọ́n ń sáré tán mórílé lọ́rin, ni gbogbo wọn ń dọmọ, tí wọ́n sì ń kó wọn lọ sí ọ̀dọ̀ àáfàá Álímì láti máa ṣe ìtọ́jú wọn, láti máa fún wọn ṣe ìgbáradì fún wọn dáadáa, láti kọ́ wọn bí wọ́n ṣe máa ń jà àti bí wọ́n ṣe máa bí wọ́n ṣe ẹ̀sìn mùsùlùmí. Púpọ̀ nínú wọn tó bá sà ti wà lọ́dọ̀ àáfàá Álímì, dandan náà ni kí wọ́n gba ẹ̀sìn, kí wọ́n sì jẹ́ mùsùlùmí kó tó kó wọn fún Àfọ̀njá. Ààlà ó ti wá wà láàrin àwọn méjèèjì wípé tọ ẹ̀yin mùsùlùmí lẹ́yìn o, ẹ kàn ń lọ bá Àfọ̀njá tó jẹ́ kèfèrí jà ní ṣiṣẹ́ ni o, ṣùgbọ́n bó pẹ́ bóyá ẹ sì padà dòmìnira pátápátá nígbà tí Àfọ̀njá bá lọ. Àwọn nǹkan tí Álímì ń gbè sí wọn lọ́kàn nu, tí sì máa ń sọ lójú àwọn ọmọ rẹ̀ Sítà àti ẹ̀gbọ́n rẹ̀ Abdulsalam lójú wọn. Kò sì sí oríkì kan pẹ́ẹ́dé lọrin lónìí tí ẹ máa ń fi kí wọ́n ń wò kí wọ́n mọ́ Fúlàní, torí kí oríkì ilé ìyá wọn náà fi ń kí wọ́n nígbà náà. Bó bá ti wá kó wọn, ò kó wọn fún wọn, kò wá sí orúkọ méjì tí wọ́n ń pe àwọn yẹn tí ó bá ti dọ́dọ̀ Álímì tó padà dọ́dọ̀ Àfọ̀njá ju jànmọ́ lọ. Jànmọ́ náà máa ń pè wọ́n. Àwọn àgbò òpìtàn sẹ̀ sọ wípé àwọn púpọ̀ nínú wọn gan èé gbé pẹ̀lú Àfọ̀njá, ọ̀dọ̀ Álímì ni wọ́n ń gbé. Tí ogun bá dé nìkan ni máa ránṣẹ́ sí wọn ní tààràtàrà, ọ̀dọ̀ Álímì ni wọ́n máa ń gbé. Nígbà tí àwọn ogun tí wá fẹ́ yọ ànígbò ànígbà, Àfọ̀njá wá wò wípé àwọn wò ní ti ń dún níbẹ̀ wọn. Oníkòyí ọ̀wá bá ń wo àwọn tí ń dún. Oníkòyí ní àwọn èèmọ̀ àwọn tí ń dùn, ṣùgbọ́n ó ṣèwádìí lé lórí. Ó lọ ó bọ̀ ló bá ní ògo wẹrẹ náà mọ̀ péra wọn, ọmọ àtọ̀fàná ti wá,
Ọ̀fà ni wọ́n, Ògowẹrẹ ni wọ́n ní ìrẹ́jà àwọn jànmọ́ ti pọ̀ jù, ń gbalé ńlé, wọ́n ń ṣèṣekúṣe, wọ́n ń ṣe wá, wọ́n ń sẹ́yìn, ohun tí wọ́n ṣe ònà. Àfọ̀njá ní áì, èmi Ọlọ́run Ìlọrin, mò ń sọ̀rọ̀, àwọn Ògowẹrẹ kan tún ń sọ̀rọ̀, ẹ̀yin jànmọ́, ogun tuntun yá o. Báyìí náà ṣe gbógun wọ Ọ̀fà o, tí wọ́n pa gbogbo Ògowẹrẹ o, tí ò sì ti ń jẹ́ Ògowẹrẹ ní Ọ̀fà dòní Ọlọ́run. Àwọn alágbára alákíkanjú òun ni wọ́n pera wọn ní Ògowẹrẹ ńgbà náà, bí wọ́n ṣe gbógun wọbẹ̀ náà tí wọ́n fi pa wọ́n, tí ò sì ti ń jẹ́ Ògowẹrẹ. Ṣùgbọ́n ìlú kan wà ká ń pè ní Ìrẹsà. Nígbà tí Òjó ń ṣe bí kìnìún, tí ń ṣe bí ẹkùn, tí ó yẹ kí àwọn Ìrẹsà yìí kí wọ́n ta Àfọ̀njá lólobó wípé ẹnìkan ń bọ̀ o, Òjó ni o, múra lẹ̀ o, báyìí 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 ni o, kankan o, wọn ò tan lólobó. Ó yá ìgbógun lọbẹ̀. Báyìí l'Àfọ̀njá ṣe gbógun lọ Ìrẹsà, tó jẹ́ Ìrẹsà o, tó jẹ́ Ìrẹsà, tó jẹ́ Òkò náà mọ́. Gbogbo ìlú tí Álímì